káàbọ̀ padà sórí ètò wa ọ̀gbẹ́ni Oyèdìran wọ́n sì wà pẹ̀lú wa Akíntóyè ṣe orúkọ wọn yẹn gan ní kìmí a sì ń bọ̀ lórí ẹ̀ àmọ́ MC packaging ṣé packaging ni àbí package tí yóò tí ní ing tẹ́ bá graduate ló máa láyé ing ó dẹ̀ MC package first performance tẹ́ ṣe n tó pa àwọn èèyàn lẹ́rìn ṣe lè ṣe fún wa bí. nǹkan tó pa àwọn èèyàn lẹ́rìn lọ́jọ́ yẹn mi ò lè rántí bọ̀ nǹkan kan ní mú kan mọ̀ kò sí nǹkan tí mo sọ tán rẹ́rìn sí lọ́jọ́ yẹn tí wọ́n á búra mi wọ́n máa rẹ́rìn ìgbà mi mo lè sọ fún ẹ pé èmi mo fáìn dùn gbogbo wọ́ọ̀dù kí Wizkid ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n á ti sọ yẹn báyìí ó tiẹ̀ tó kéèyàn rẹ́rìn kí ló mú mi tẹ̀ sí bí báyìí. mo kọ́kọ́ wọ́n bá mi gbé picture Wizkid wá mo wá gbé tiyín lé mo á wò pé tẹ́gan ní ẹ. bóyá rí nìyẹn ṣùgbọ́n mi ò rántí bọ̀ nǹkan tó ṣọ̀yẹ̀lẹ̀ ní pé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ èèyàn tí ì ní nǹkan tiẹ̀ tó fẹ́ sọ táwọn tó ti dàgbà ń bẹ̀ ni wọ́n máa sọ gbà yẹn so mo are very sure gbogbo nǹkan tí mo sọ lọ́jọ́ yẹn to be jokes of veteran comedians like Alibaba, Agoda, Julius Agu, Agoseve, Y, Tọ́jú Babyface and the like. So bóyá rí nìyẹn that would be mostly what I would say but ìsìn ń gbá lórí mi bí náà ni. Ó yá action. Shara. Yeah. Okay mo fẹ́ kẹ́ jẹ́ ká ṣe flashback kan tẹ́ bá rántí nígbà tí àwọn bàbá ńlá bàbá wa tó máa fẹ́ ya picture tí o tí ì ṣayé òde òní náà pé ní póòsì méjì táwọn màmá bá fẹ́ ṣe lè tó dùn jù máa káwọ́ lé wọn lẹ́yìn máa ṣe báyìí tí bàbá bá ṣàkọjù nǹkan cross ilẹ̀ jù láì ṣùgbọ́n sìn ọlọ́run mi ò àwọn civilized ọmọ èkó. You know. Igẹ̀ kan ṣe wà níbi ọtí lè dé wọ́n tó gbàdà ní pààwọ̀ ẹ̀ bọ́ọ̀lù mọ́ tiẹ̀. Ó ti tán náà nìyẹn. Bóyá rí nìyẹn and mo dẹ̀ máa ń sọ ẹni tó bá jọmọ Yorùbá gidi nǹkan gbọ́dọ̀ tẹ́ lọ́rùn. Ṣé mo? Tẹ́ lọ́rùn. Èèyàn gbọ́dọ̀ ní tẹ́ lọ́rùn. Because ẹ mọ̀ pé yàtọ̀ wà ní bówó ńlé àti bébí ńlé. Bówó ńlé àti bébí ńlé. Irú àwọn abáyé bébí ńlé ni wa. Ibi tí ebi pa wá dé ajá tá à ń sìn gbà yẹn instead kájá máa ṣe mẹ́ẹ̀ ló ń dún. Ebi yẹn pọ̀. Ebi ni. Ebi ọ̀fun ló kún. Mo ní ọ̀rẹ́ kan gbà yẹn bówó ńlé gidi ẹni small thing tábà ti lọ ilé after school báyìí wọ́n mi fried rice and chicken. Kí ló dé? Tábà tó fi fried rice and tí ice cream bá tẹ̀lé lásán ẹkún ní ice cream òpónú mi bébí ńlé bá pè ìyá tó yé o èmi náà fẹ́ ṣe kàrámọ̀ lónìí gàrí náà fún mi o mo bá ń béèrè ṣúgà mọ ibi gàrí ṣúgà mo fẹ́ ṣe. ẹ̀yin náà dẹ̀ mọ̀ ìyá wa oúnjẹ tẹ́ máa jẹ lọ́jọ́ yẹn ó máa tó ×3 wàá jẹ gbá wàá jẹ bí wàá tún jẹ gbàgbé. máa sọ pé léyìí kí n tó di ẹlẹ́fẹ̀ ẹ mọ̀ náà àwọn ọmọdé òní owó kánjúkánjú. I want to make it. Make it fast nǹkan tó wà lọ́kàn wọn nìyẹn èmi náà bá ṣe yahoo ké yahoo gbọ́dọ̀ dán. Ẹ ṣe yahoo rí. Ẹ má jẹ́ kí FCC mú mi mú yóò ṣe ẹlẹ́fẹ̀ ní mí ẹ ní fọjọ́ lọ́jọ́ lọ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ní rẹpẹtẹ o ẹ ṣé o ẹ jẹ́ ká máa ṣe lọ́wọ́ ẹlẹ́fẹ̀ o. Ẹlẹ́fẹ̀ ni wọ́n ṣe yahoo. Ẹlẹ́fẹ̀ yahoo ẹlẹ́fẹ̀. Ẹlẹ́fẹ̀ ẹjọ́ ọmọdé kí n fún bí tí mọ́tò ti dúró dè mí ń ta ẹ ṣe. Ìgbà yẹn owó yẹn kò wá so afẹ́ fi plus sí so báyìí dọ́dọ̀ bàbá yẹn ni ṣàfẹ́ plus àníyàn ó ní nǹkan tá a máa ṣe a máa bọ́ra sí òwò wọ́n á nà wá lẹ́gbàá àwa rẹ́rìn àwa sọ pé owó èmi tí mò ń wowó ẹ̀jẹ̀ mi hot tí mo bọ́ sọ wì ó yá bàbá ẹ̀ náà mi tó mú báyìí àǹtí mi tẹ bá rántí gbà tẹ bá wà primary school àwọn ẹgbẹ́ kan àtẹ̀kí tó bá bá yín lẹ́yìn ọ̀run ohun yín ló kọ́kọ́ máa ń kí. wọ́n á rẹ̀ níbi àwọn àjẹnu Yorùbá fi owó mo ṣáà fara dà second one bàbá ìlú wa sọ fún mi rẹ́rìn owó ìkẹta
ìyẹn mi wá tiẹ̀ lè rẹ́rìn mọ́ ẹkún wá ń tẹ̀lé ẹni bàbá ẹni rẹ́rìn ó yà ká sí owó àǹtí mi last one ni o yé oró bó rẹ̀ ti fẹ́ lówó. àǹtí mi ayé ìdílé ni gbogbo ẹ̀yàn fomi gbóná ìtayọ̀ gbígbóná gbogbo ẹ̀yàn tó bá mi mú buyiri. Ẹnu kìnìún lówó wà. Ẹnu kìnìún kò easy o. Kò easy o. Ó ga o, ẹ ti ṣe nǹkan púpọ̀ o. Àmọ́ bẹ́ẹ̀ tiẹ̀ ṣe wáyé, tẹ́ bá fẹ́ lọ fẹ́ Fúlàní nǹkan àbí tẹ́ fẹ́ lọ fa Hausa. Ẹ̀yin tẹ́ lè gba ẹgba láti dowó lówó, tẹ́ lè gbẹgba láti fẹ́ yàwó. Ẹ wo ká máa mú yàwó lọ ẹgba ò easy o. Lọ́rọ̀ tó wà nílẹ̀. Ẹ mọ̀ pé ẹ jẹ́ n sọ àwọn example gbẹgba lè máa ń ṣe yàn. Torí àwọn ẹgba káwà tó bá bá yín, òun yín ló kọ́kọ́ máa ń dìbò. Ìmú àtọ́jẹ́ tán máa fún yín ẹ kàn lè máa rẹ́ àwọn mídíà àtọ́jẹ́ tán máa fún yín tó akébà ilẹ̀ ń sọ̀rọ̀ òun yín máa jẹ́ kí ló ṣẹlẹ̀ ká lọ́wọ́ sí. Oríṣiríṣi ló pín sí. Àwọn Haúsá tán ti lé màálù pa káwọn á fún mi. Ọrùn yìí sọ̀dá. Wáyé àdúró lọ́wọ́. Àwọn ẹ̀gẹ́ change address. Àwọn tá a bá ní káwọ́ ọkùnrin ni kí ló ṣe é pé wọ́n lè fún yín lẹ́gbàá kẹjẹ gbà mọ́ra ń pẹ́ ọkùnrin ní. Ó yẹ kẹ́ máa chest ẹ̀ náà ọkùnrin làdá. Ọkùnrin làdá ọkùnrin ló lórí. Kí lóbìnrin wá jẹ́ o? Ọkọ́ àbí fáìlì? Ìbọn. Ìbọn dẹ̀ pàyàn jàdá lọ. Ìbọn ṣùtò but generally eré industry comedy industry. Dòrí mo mọ̀ pé nínú entertainment ẹ ti dá dúró comedy. Comedy is banga ni o. Banga ó ti di nǹkan láǹsìn ó ti dà fagbára o. Ìgbà tó bẹ̀rẹ̀ náà àfagbára wọn ni ṣùgbọ́n nítorí ń gbà yẹn kò tíì sí àwọn èèyàn tí ì gbà ìsìn olè ṣẹfẹ̀ nínú church tẹ́lẹ̀ kò tíì sí àyè yẹn kò sáyè yẹn ìsìn everybody ló fẹ́ dẹ́lẹ́fẹ̀ everybody ló ń dẹ́lẹ́fẹ̀ àti débi ọ̀dọ̀ àwọn ọ̀gá abẹ pé kò easy everybody ló ń try kún náà mí kẹ́kún tiẹ̀ ìjákùn náà débẹ̀ but comedy industry is now big is great and is rich. Pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí ṣé a máa sọ wípé àwọn náà ní kakos tí ó fi wà easy láti penetrate pé ọmọ yìí good oní talent ẹ jẹ́ kó máa bọ̀. It's not kò ṣe pé nǹkan mò ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan nǹkan tó bá yẹ kẹ́ understand nǹkan tó mò ń try láti sọ ẹ̀sítẹ̀ tẹ́lí kakọ́s wà because kò sí when they are tí tó bá irú ẹ̀yìn sìn presenter ni bẹ́ẹ̀ jẹ́ presenter ẹ̀ máa láwọn kan tẹ́ pé ẹjọ́ wọn kakọ́s for anybody to break into you láti wà ní that means the person also is good at your own standard. Lóòótọ́ mo mọ̀ pé àwọn èèyàn máa ń watch out fún the best standard at the peak. Àmọ́ lóòótọ́ èmi ò ní kakos as a broadcaster mi ni mo bá àwọn àgbà ṣe so ẹ má sọ pé èmi bóyá ká lọ ó kọ́ mọ̀ sẹ́yìn olórin àwọn eléré ẹ̀yin oníkọ́mẹ́dì àwọn eléré àtàwọn olórin. Owó ni owó ń kakos. Lájẹ́ pé ẹ̀yin náà ti ní kakos ti yín bẹ́ẹ̀. Kakos ìbò lẹ́gẹ̀ẹ́ ibi táwọn àpòrò tó wà èlò làwọn gbà fún ṣe kọ́nà ṣàánú wa. But okay kí ni highest amount tẹ́ ti gbà rí? Mo ti gbà rí I've collected 50,000 I've collected 100.